wọn bàbá wọn lọ tún ṣe àkànní àṣẹ níbí wọn lọ máa fẹjú wọjà wọn rìn jẹjẹkẹ ọbùwọjà apárí ìdaríga ọmúráìdáì ìníyó rẹ rú àfíjú wọlé ilé tó wọ ó di yóò wọ ọ̀nà tó rìn ó dọ̀dọ̀ ńlá ó sọdún èyí náà ọmọ èkó àrò mi ìsàlẹ̀ gbẹlẹgbẹlẹgbẹlẹgbẹ àkànní àdé wọ́n wú mi máa tún máa kì í ọlọ sílé yeye tóbi ọlọ́mọ abiyamọ bọ́ọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni dr mrs aisha àtàwọ̀kọ̀yà ọmọ ìjẹ̀bú ọmọ àròjòjò ẹ̀ ọmọ olówó joyè méjì pọ̀ kékeré ìjẹ̀bú owó ni àgbà jẹ̀bú owó dúdú jẹ̀bú owó pupa jẹ̀bú owó gbogbo jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ ọmọ ìjẹ̀bú ọmọ èrè ni wà ọmọ arígbá ńlá buwó ọmọ àfọwọ́ bí ẹni fáyà kan ìjẹ̀bú tí ò bá ra mọ́tò àti mọ́ kọ́lé ńláńlá ẹ̀wẹ̀ sóò nílé yeye tó bí ọlọ́mọ ọlọ́wọ́n wa kó túbọ̀ jẹ́ káwọn òbí wa kó pẹ́ fún wa. Aya rẹ̀ o olórí láàfin Ọlábísí Àbẹ̀fẹ́ o Kẹ́ṣìrò lóní kẹ́mi Abíọ́dún ẹ̀yìn kẹ́kẹ́ ojú Elédùmarè apẹ̀sà gbogbo àgbáyé lóní kẹ́mi ó máa ké tán kìíyọ́ o ní ó pẹ́ kó gbó bí olúgbogbo tí í gbó o. Aya rere lọ́ọ̀dẹ̀dẹ̀ ọkọ ni ọmọ òròlú ọmọ aládé òru ẹ̀ tí ẹ gangan ni ọmọ mọ́ra kan sì jẹ́ o orí kòkò tẹ́ mọ́ orí òhòrè bá lùwẹ̀ ọmọ olódò kan jẹ́rẹ́rẹ́ o ọmọ olódò kan ọ̀tàrà bẹ́rù bá débẹ̀ wọn ò gbọ́dọ̀ bú pálábà ìyá bá débẹ̀ wọn ò gbọ́dọ̀ bú ẹ̀ òkété oníṣàbọ̀rọ̀ ni ó pọ̀ ní odò náà pẹ̀ ọmọ òròlú ọmọ aládé òru ẹ̀ tí ẹ gangan ni nígboro ní Èkó àrò mi ìsàlẹ̀ gbẹlẹgbẹ ni Èkó lọ́kọ Èkó níyàwó àwọn ọmọ àrò mi ìsàlẹ̀ gbẹlẹgbẹ o. Ẹyọ o ayé ni ẹyọ o ẹyọ o ayé ni ẹyọ o ẹyọ bàbá ń ta wá tó ń fi gòlù ṣeré àwa ò ní táwọn oníbòde òdìlé. Ẹyọ o ayé ni ẹyọ o ẹyọ bàbá ń tẹ̀yìn tó ń fi gòlù ṣeré ẹ̀yin ò ní sanwó oníbòde òdìlé. Happy 40th birthday to a loving husband and a caring father, Mr. Babatunde Kẹ́ṣìrò Àkànní Adé. May you live longer than your four forefathers. Inshallah bi kudratillah. Hip hip hip. Hooray! Èmi la bí ọdún ẹ̀yìn gẹ́gẹ́ ojú Elédùmarè etí ń dún apẹ̀sà àgbáyé gbogbo àgbáyé ara kéńgé.